Ẹ káàbọ̀ sí orí ètò wa lónìí. A sì dúpẹ́ pé ẹ darapọ̀ mọ́ wa. Ṣé ẹ ti rí fídíò tí a fẹ́ fi wọ̀nyí? Ẹ bá wa wò ó pẹ̀lú àkíyèsí bí a ṣe ń ṣàgbéyẹ̀wò ìtàn pàtàkì kan tí a sì ń ṣí àwọn kókó kan síta tí ọ̀pọ̀ ènìyàn lè má tíì mọ̀. Kí a tó bẹ̀rẹ̀, ẹ jọ̀wọ́ ẹ fi ìfẹ́ yín hàn sí ìkànnì wa nípa fífẹ́ràn fídíò yìí, kí ẹ sì ṣe alábàápín èyí tí òyìnbó ń pè ní subscribe. Kí ẹ tún tan ìkìlọ̀ notification sílẹ̀ kí ẹ má bàa pàdánù àwọn ìtẹ̀jáde wa tó ń bọ̀. Ní báyìí, ẹ jẹ́ kí a wo fídíò náà pọ̀ kí a sì rí ohun tó ṣẹlẹ̀. Káàsán ẹ káalẹ́ gbogbo ibi tí ẹ ti láǹfààní àti máa wò wá ní dédé àsìkò yẹ àti káàkiri ibi táyìn ti láǹfààní àti máa gbọ́ wá ní dédé àkókò yẹ. Àkójọpọ̀ ìròyìn náà ni ó tún dé sí ojú ìwòran yìí láti iléeṣẹ́ Kásìn Nkaji tẹlifíṣàn níbi tá a ti máa mú àwọn ìròyìn wá lọ́lọ́kan òjọ̀kan lórí kí ló ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà àti káàkiri àgbáláyé tá a máa ń ṣàwọn ìròyìn ọ̀hún jọ tá a sì máa ń gbogbo ẹ̀ wá sí etí ìgbọ́ yìí. Gẹ́gẹ́ bí ìṣe wa bẹ́ẹ̀ yóò bá ti bá ń wá nǹkan fìdílé dákun bá ń wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ká tún jọ máa ká lọ lónìí. Ibo wa ni mò ń gbé yín rè o lọ́jọ́ tòní nítorí mò ń gbé yín débẹ̀ mò ń gbé yín débẹ̀ àjọ máa ṣàgbéyẹ̀wò àjọ máa yànnàná àwọn ìròyìn lẹ́ẹ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri àwọn ojú òpó iléeṣẹ́ ìròyìn lọ́lọ́kan òjọ̀kan. Ẹ jẹ́ nǹkan mú láti ojú òpó Punch kí ló ń tí mo kà mọ́ bẹ́ẹ̀ ní kété tí mo balẹ̀ pẹ̀pẹ̀ sójú òpó ìròyìn o kí ló ń tí mo bá ń bẹ̀ aya ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà yẹn aṣòfin Olúrẹ̀mí Tinubu ẹ̀bà màmá mà ló tún jáde lọ́tẹ̀ yìí o kí lóhun tí wọ́n sọ ṣe fún mọ̀ pé lọ́jọ́ sí náà pé káwọn ọ̀dọ́ káwọn èèyàn kan kọ́ mọ̀ ta àkà kọ́ mọ̀ ta kúlíkúlí kọ́ mọ̀ ta gbogbo tí ẹnu oúnjẹ pé owó ń bẹ́ẹ̀ ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ àìkò fojú sí náà lè àmọ́ ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí ìyẹn ní ọjọ́ 12 oṣù kẹjọ tá a wà nínú rẹ̀ yìí tí ń ṣe ọjọ́ àyájọ́ àwọn ọ̀dọ́ International Youth Day náà ni aya ààrẹ orílẹ̀-èdè wa ń kọ Olúrẹ̀mí Tinubu fọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn ọ̀dọ́ lọ́jọ́ náà tó sì rọ àwọn ọ̀dọ́ wípé kí wọ́n túbọ̀ láfojúsùn kí wọ́n sì máa tẹpá mọ́ṣẹ́ wọn. Ó sọ̀rọ̀ mú lọ́jọ́ Wednesday ọjọ́rú nínú àtẹ̀jáde kan lẹ́ẹ̀ tó fi léde lọ́jọ́ náà tó sì fi ń gba àwọn ọ̀dọ́ lámọ̀ràn ni mò ń rọ àwọn ọ̀dọ́ jákèjádò àgbáláyé láti túbọ̀ rí wípé wọ́n gbájúmọ́ iṣẹ́ wọn, wọ́n gbájúmọ́ ẹ̀kọ́, wọ́n sì gbájúmọ́ ohun gbogbo báyìí eléyìí tí ó ràn wọ́n lọ́wọ́ láti jẹ ohun tí wọ́n fẹ́ jẹ tí ó sì ràn wọ́n lọ́wọ́ láti dá ohun tí wọ́n bá fẹ́ dà àti wípé ó ní kí gbogbo àwọn tó rọ̀ wá kàn gbọ̀ngbọ̀n nílùú ẹ̀mí làwọn lóṣèlú ẹ̀mí làwọn lókòwò kí wọ́n rí wípé wọ́n pèsè àwọn àǹfààní eléyìí tí ó wúlò fún àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè wa láti túbọ̀ lè mú ìdàgbàsókè nǹkan àti ìtẹ̀síwájú bá orílẹ̀-èdè wa Nàìjíríà tí yóò sì mú ká gbé àwùjọ wa ga. Aya ààrẹ Olúrẹ̀mí Tinubu ló gba àwọn ọ̀dọ́ lámọ̀ràn bẹ́ẹ̀ òyìn ní ọjọ́ àyájọ́ International Youth International Day. Ẹ̀yin tèmi ẹ dákun jẹ́ nkú ọ̀bẹ kíákíá jẹ́ nkú ọ̀bẹ jẹ́ gbòjó òpó ìròyìn mìíràn lọ kí ló tí mo tún ká mọ́ bẹ́ẹ̀ o àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lájọ ilẹ̀ Yorùbá ni wọ́n pe gbóhùnròhùnrò wàhálà kátàhùn síra ẹni káfọ́pọ̀ ọ̀rọ̀ ránṣẹ́ síra ẹni ilé tó ṣẹlẹ̀ láàrin olóyè Sunday Ìgbòho tó jẹ́ olùdásílẹ̀ àjọ Ìrẹ́kùn àti Ìbà Gani Adams tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá pé ó mà tó gẹ́ ò náà ló fà á tí wọ́n fi ronú tí wọ́n sì gbé ìgbìmọ̀ ìjẹ́kíjà ó parí tí wọ́n gbé kalẹ̀ láàrin àwọn méjèèjì wípé aáwọ̀ tó ń lọ láàrin wọn nǹkan wọn ló tó gẹ́ ò tó sì jẹ́ wípé báwọn ọmọ ẹ̀yìn wọn ìyẹn àwọn ọmọ ẹgbẹ́ OPC tí ṣe ti Ìbà Gani àti àjọ Ìrẹ́kùn tí ṣe ti olóyè Sunday Ìgbòho pé báwọn náà ṣe ń tahùn síra wọn tó gẹ́ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ lóníkálukú ń sọ tiẹ̀ lápá bí ìyún ń sọ tiẹ̀ lápá tọ̀hún pé gbogbo ọ̀rọ̀ ìdúkokò wọ́n ní ìhalẹ̀ wọ́n ní ìpè gbogbo jẹ́ ohun tí ò tọ́ tí ò sì pọ́n ilẹ̀ Yorùbá wa tí ò pọ́n lè pè látàrí bẹ́ẹ̀ nǹkan ẹgbẹ́ àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ náà nǹkan tí wọ́n gbé ìpàdé kalẹ̀ eléyìí tó kún fún àwọn èèyàn jàǹkànjàǹkàn eléyìí tí wọ́n gbé ìpàdé ọ̀hún sílẹ̀ láàrin àwọn adarí ẹgbẹ́ méjèèjì nǹkan pé kíjà ó lè parí kí àwọ̀ ó lè parí. Ìpàdé ọ̀hún kan ló wáyé nílùú Èkó
lọ́jọ́ Tuesday ìṣẹ́gun. Ìgbìmọ̀ náà pé bọ́rọ̀ wọn bá tẹ̀síwájú pẹ̀lú bó ṣe ń lọ yìí, wọ́n ní kódà ó lè fa ìyapa tí ò sì jẹ́ àpẹẹrẹ rere ńkọ́ fún ilẹ̀ Yorùbá wa. Wọ́n wá fi kún wípé káwọn ẹgbẹ́ méjèèjì tọ́rọ̀ kàn àtàwọn ọmọlẹ́yìn wọn ńkọ́ ìyẹn ẹgbẹ́ OPC àti àwọn ọmọlẹ́yìn àjọ ìrẹ́kùn kan ní kí wọ́n rí wípé àwọn dákẹ́ wọ́n sì dẹ́kun gbogbo à ń tàhún síra wa, fòpọ̀ ránṣẹ́ síra wa, à ń ṣe gbogbo tí ò tọ́ wọn nítorí pé kíni kó buyì kú wa ní ilẹ̀ Yorùbá kò sì tọ́ bẹ́ẹ̀ ni kò bófin mu. Wọ́n fi àkókò náà kódà wọ́n fi pe orílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀ pé ìṣòro tí ń dojúkọ orílẹ̀-èdè wa yìí látòrí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ̀, ìgbésùnmọ̀mí, ìjínigbé, ọ̀pọ̀lọpọ̀ ìwà ọ̀daràn lọ́lọ́kanjọ̀kan pé ó náà tiẹ̀ tó hun àwọn kọminú lérí pé kó tí yẹ ká tún mọ́ fi wàhálà kún wàhálà, kò tí yẹ ká tún mọ́ da ìṣòro kún ṣòro pé olóyè Sunday Igboho àti àhíbá rẹ̀ Gani Adams pé ṣé ló yẹ kí wọ́n ṣe ra wọn lọ́kàn, kò yẹ kí ìjà wọn máa wáyé, kò yẹ kí àtúntò ìjà wọn máa wáyé láàrin àwọn méjèèjì pé ṣe bí iṣẹ́ kan náà ni àwọn méjèèjì jọ ń ṣe pé ká dáàbò bo ilẹ̀ Yorùbá, ká gbé ilẹ̀ Yorùbá lárugẹ náà ni àwọn méjèèjì dúró fún pé ohun gbogbo tó bá bẹ́ẹ̀ ńkọ́ ní kí wọ́n rí wípé wọ́n jẹ́ kí ó parí. Wọ́n wá rọ àti àwọn mùsùlùmí àti àwọn kìrìsìtẹ́nì gbogbo nílùú láti má ṣe fàyè gba ìwà ẹlẹ́sìnmẹ̀sìn tí wọ́n sì pé kí gbogbo ohun tó bá ń bẹ ńlẹ̀ ńkọ́ kí wọ́n jẹ́ kó tán pátápátá. Wọ́n bẹnu àtẹ́lu bí ọ̀rọ̀ ètò ààbò ti mẹ́hẹ̀ tó lórílẹ̀‐èdè wa tí wọ́n sì ń ké sí ìjọba àpapọ̀ àtàwọn ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan láti rí wípé wọ́n túbọ̀ gbárùkù tì bí ọ̀rọ̀ ètò ààbò ńkọ́ bí yóò ti di bíbójútó tí gbogbo ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ìjínigbé, ìgbésùnmọ̀mí, ìpànìyàn, dáná sunni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà kan tí yóò fi dópin tó sì jẹ́ wípé ìfọ̀kànbalẹ̀ báyìí àti àlàáfíà kan yóò padà jọba káàkiri ilẹ̀ wa. tó ẹ̀yin tèmi ẹ̀jẹ̀ tún kọjú sí ojú òpó iléeṣẹ́ ìròyìn mìíràn kí lohun tí mo tún bá ń bí o lórí ọ̀rọ̀ ètò ìdìbò gómìnà lẹ́yìn tó ń bọ̀ lọ́nà nípínlẹ̀ Ọ̀ṣun tí ó wáyé lọ́jọ́ sátidé yìí náà ni gómìnà Adémọ́lá Adélékè tí ṣe gómìnà tí ń bẹ lórí ipò lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́mú kó kéde wípé wò ó tó bá ti di ọjọ́ Ẹtì Friday táwọn àánú rẹ̀ yìí wípé ọjọ́ yìí gangan yìí fún àwọn gbogbo àwọn tó bá jẹ́ òṣìṣẹ́ ìsinmi á fún wọn ní ìsinmi lẹ́nu iṣẹ́ pé kò síṣẹ́ ní ọjọ́ náà pé kí là ń ṣe lẹ́yìn fún láti lè túbọ̀ fún gbogbo èèyàn láǹfààní àti wà ní ìgbáradì àti múra sílẹ̀ ìyẹn fún ètò ìdìbò tí ó wáyé lọ́jọ́ sátidé náà ni wọ́n ṣe eléyìí sí o. Ọjọ́ ìsinmi wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àwọn fún gbogbo àwọn òṣìṣẹ́ ní ìsinmi lẹ́nu iṣẹ́ lọ́jọ́ Friday Ẹtì tó sì jẹ́ pé àwọn yóò fún wọn láǹfààní àti túbọ̀ gbáradì sílẹ̀ fún ètò ìdìbò tí ó wáyé lọ́jọ́ sátidé. Wọ́n wá sọ ọjọ́ wọn jẹ́ kó di mímọ̀ wípé gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun wípé ẹ dákun ẹ rí pé pọ́tà ẹ tú jáde ní lógúnlógún ẹ tú jáde ní lọ́kọ̀lọ́kọ̀ láti rí wípé ẹ tẹ̀ka ìbò fún ẹnikẹ́ni eléyìí tó bá hùn yín lọ́kàn ara yín kọ láti dé orí ipò. Ó wá tún fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ẹgbẹ́ òṣèlú ìṣèjọba gómìnà Adémọ́lá Adélékè kan pé kódà àjọṣepọ̀ rẹ̀ kan pẹ̀lú àwọn aráàlú pàápàá jùlọ àwọn òṣìṣẹ́ ló dán mọ́ràn tó sì jẹ́ wípé nípa pẹ̀sípasẹ̀ bẹ́ẹ̀ kọ́ ẹja fílẹ̀ bẹ́ẹ̀ kó wà bẹ́ẹ̀ ẹja máa lò lọ bẹ́ẹ̀ pé nítorí pé kíni ẹgbẹ́ òṣèlú APC nǹkan ẹgbẹ́ òṣèlú ìpínlẹ̀ Ọ̀ṣun kan kò gbọ́dọ̀ padà sí ìgbà àtijọ́ tó jẹ́ wípé àti sanwó oṣù àwọn òṣìṣẹ́ by connection ni o tó jẹ́ wípé àwọn ẹgbẹ́ tí ń bẹ̀ẹ̀ tẹ́lẹ̀ wọ́n máa jẹ àwọn òṣìṣẹ́ lówó kó tó di wípé wọ́n á rówó oṣù gbà tó sì jẹ́ káwọn òṣìṣẹ́ lábẹ́ ìṣèjọba àwọn kan pé kódà wọ́n lè dá mọ́wọ́ lọ sẹ́nu ẹlòmíà sì mọ́ tọrọ lọ́wọ́ aládùúgbò kó tó di pé ìjọba sanwó torí pé kéde ìjọba ò tètè fáwọn òṣìṣẹ́ lówó wọn látàrí bẹ́ẹ̀ nǹkan àwọn arọ gbogbo èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun wípé ẹ tú jáde lógúnlógún ẹ tú jáde lọ́kọ̀ lásìkò ètò ìdìbò eléyìí tí ó wáyé lọ́jọ́ sátidé ọjọ́ 15 oṣù kẹjọ tí a wà nínú rẹ̀ yẹ kẹ́ẹ̀sì rí wípé ẹ tẹ̀ka ìbò yìí o ẹ̀yin ẹni tó bá wù yìí o sí orí ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun.
ẹ̀yin tèmi ẹ wò ó mo tún kù ọ̀nbẹ́ nígbà mo tún dọ́jọ́ òpó ìròyìn mìíràn lórí ọ̀rọ̀ ìdìbò gómìnà tó ṣì ń bọ̀ lọ́nà iná ni o ẹgbẹ́ mẹ̀kúnnù kọ̀yà wọ́n ti ké sí àwọn ẹgbẹ́ òṣèlú gbogbo àtàwọn olùdíje tó ń dupò kan tàbí òmíràn tó fi mọ́ gbogbo àwọn àjọ elétò ààbò nípínlẹ̀ náà kan tí wọ́n sì pé àwọn ò ní fàyè gba ìwà ipá kankan àbí wàhálà lásìkò ètò ìdìbò náà látàrí bẹ́ẹ̀ nǹkan kí oníkálukú nǹkan kó lọ tọwọ́ ọmọ rẹ̀ bọ aṣọ. Àtẹ̀jáde ọ̀hún mà ló wáyé o látẹnu adarí ẹgbẹ́ náà adarí ẹgbẹ́ mẹ̀kúnnù kọ̀yà torúkọ rẹ̀ ṣe comrade Wálé Balógun tó sì ń jẹ́ kó di mímọ̀ wípé àwọn ò ní fàyè gba ìwà ìdúkokò àbí nǹkan kan ká máa halẹ̀ mọ́ ẹnikẹ́ni àápàyàn àti kíní kan pé ẹ má jẹ́ kí irú rẹ̀ ó ṣẹlẹ̀ lọ́jọ́ sátidé o ẹni bá fẹ́ dìbò ẹjọ́ dìbò rẹ̀ ní wọ́rọ́wọ́ kó sì mọ relé o yóò má ṣe mú ìtàjẹ̀ sílẹ̀ kó sì má ṣe mú rúgúdù àbí nǹkan kan kó má ṣe dààmú wàhálà dání. Wọ́n wá tún fi àkókò náà kan mẹ́nu bà gbogbo bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kan sẹ́yìn tó jẹ́ pé ní kálukú ń sọ̀rọ̀ ìdúkokò tí wọ́n halẹ̀ mọ́ àwọn olùdíje lórí ọ̀rọ̀ ètò ìdìbò tó ń bọ̀ yìí náà ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti ní ọdún 2027 wọ́n mẹ́nu lé bí olóyè Sunday Igboho kan tí ń halẹ̀ tó sì dúkokò mọ́ àwọn olùdíje fún ipò ààrẹ tó kù wípé kí wọ́n má ṣe pé àwọn ń bọ̀ lápá ilẹ̀ Yorùbá kan o pé ẹ̀dá bá gbìyànjú rẹ̀ wo wọ́n fojú wọn fún hàn màbóni o wọ́n sọ̀rọ̀ lórí bí bàbá wa Francis Fádéhùnsí náà bí ìhùn náà ti mẹ́nu lé pé ẹgbẹ́ àkọ́dù kákọ́dù ó bá bọ́tà wá fún ìpolongo òbò kankan àwọn rí pé àwọn pa irú ẹ̀ níbẹ̀ kó tó di ọjọ́ ètò ìdìbò ni gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ni àwọn ẹgbẹ́ náà gbẹnu àtẹ́lù wípé gbogbo àwọn ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu olóṣèlú kọ̀ọ̀kan yìí pé ó jẹ́ ohun tí ò tí ò sí bá òfin mú torí pé kí ni kò yẹ kéèyàn kan mọ dúnkòkò mẹ́nìkan wípé lè bọ́ta dìbò lè bọ́ta lè ṣe ìpolongo òbò lápá bí o pé ohun tí ò tọ́ tí ò sì bá òfin mi ni pé kò yẹ kí ohun gbogbo bẹ́ẹ̀ nǹkan kó máa wáyé látàrí bẹ́ẹ̀ nǹkan wọn rọ gbogbo wọn pátápátá látọ̀rí àwọn àjọ elétò ààbò tí yóò máa kópa nínú ètò ìdìbò ọ̀hún láti rí i pé wọ́n ṣòtítọ́ pẹ̀lú ètò ìbò náà kí wọ́n sì rí i pé wàhálà àti burúkú báyìí nǹkan ni ò bẹ́ sílẹ̀ o wọ́n rọ gbogbo àwọn tí ó bọ́ta wá díje dupò náà pé kí wọ́n tẹ̀ka o fẹ́ni tó bá hù wọ́n kí wọ́n sì jẹ́ kó lọ ní wọ̀ọ̀rọ̀wọ̀. àwọn á fi àkókò náà rọ ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu àjọ INEC o àti ọ̀gá ọlọ́pàá ti ṣe Ọlátúnjí Dùsù láti rí wípé ọ̀rọ̀ ètò ìdìbò ọ̀hún kan kò mú wàhálà bẹ́ sílẹ̀ o bẹ́ẹ̀ ni ò fa rúkúdù o ni wọ́n sì rọ gbogbo àwọn èèyàn wípé ẹ dákun ẹ jáde wípé apá òfin mọ́ a sì tẹ̀lé gbogbo àṣẹ ilé ìtọ́ba fi sílẹ̀ fún wa láti ṣe. tó ẹ̀yin tèmi ẹ wò àrímọ̀jù báyìí lọ fúnra ètè àti mú wa ní dédé àsìkò yìí o ìtọ́kù tún dìgbà mìíràn ń gbàdá tún mọ́ rí mi ní ojú òwúrọ̀ yín tájọ mọ́ yànnàná àwọn ìròyìn tájọ mọ́ àṣàgbéyẹ̀wò rẹ̀ ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ní gbogbo ìgbà ojú tẹ́ fi ń wò bá ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Ọlọ́run wọn bàbá ẹ máa bá wa tẹ láìkẹ́ mọ́ fọ́lọ̀ ẹ̀ mọ́ ṣí ẹ̀ wá mọ́ kọ́mẹ́ǹtì kájọ mọ́ ṣàgbéyẹ̀wò kájọ mọ́ yànnàná àwọn ìròyìn tá à ń kó wá sí etí ìgbọ̀ yẹn tó títí dìgbà mìíràn tẹ́mi àti yóò ti jọ mọ́ pàdé o ayọ̀ báyìí àti àlàáfíà ara náà fi jọkojú títí dìgbà náà orúkọ mi ò yí padà èmi náà lọmọ yín Ọmọlọ́lá aya Babalọ́lá náà ni orúkọ mi jẹ́ ó dìgbà.